Abbey TV ẹ kọ́ wa mi subscribe kẹ́ bá mi wo fíìmù tó wà nínú Abbey TV ẹ mọ̀ wípé ẹ ò sanwó nù ẹ mọ̀ pé ẹ fi owó ẹ fi jóná ẹ̀yin kan subscribe sínú ẹ̀ bẹ́ẹ̀ ẹ ṣe kí ni kẹ́ bẹ̀rẹ̀ sí bá wa wò ó ojú tẹ máa wá fi wò ó gan Ọlọ́run ò ní pé ojú náà lọ́wọ́ yìí ẹ ṣe gan ẹ̀yin olólùfẹ́ Ìyáṣà ẹ ṣe kí ni. mo gbọ́ ni mo bá wọn yẹ̀ lálejò Ṣakí ló làṣẹ Ìjẹ̀bú ló lè pè. bó bá máa ya kó ya àbí nígbà tí aromala tó ní tẹnu apẹlẹ òun fẹ́ gbọ́. ní tèkútélé àsùnparadà ní ti di àjà ibikíbi tí wọ́n dídùn bá wà. ṣé wọ. kí ló dé Ọlọ́run kí ni mo ṣe fún ẹ̀gbọ́n ìpàdé. àwọn ọmọ ìlú lọ́dẹ àpẹpẹ tí ń bẹ lẹ́nu Ṣakí àpẹpẹ tí ń bẹ lẹ́nu Ọ̀yọ́. owó ọmọdé èrò tó pẹpẹ. tí ìgò wọn kéré gbé. èmi bẹ́ẹ̀ ni. ológìní ńlá lèmi o tí ń dẹ́rù bá kìnìún lágìjù tá a bá wá rí ọmọkọ́mọ tó ṣeré gélégélé bàbá Ìgè gígé ni bàbá Ìgè ó gé lápá bí elége ìṣáná nítorí ẹ̀yin alákìjà báyìí lákìtì ń gbé àìlèjà níwọ̀n bí mi nílẹ̀ yìí ọmọ akíkà ni mi ti ń ké kàkàkà lójú ọlọ́rọ̀. More music on trendybeats.com. Gidi ọ̀pọ̀lọpọ̀ ǹdàkúnjẹ ń sinmi ṣe mi jọ́nà èmi yàtọ̀ sáwọn nǹkan kàmi sọ́tọ̀ ọjọ́bọ̀jọ́bọ̀ ẹgbà lọ́kọ̀lọ́kọ̀ tó bá fọ́kọ̀ say tonight for the club we go turn up everybody ready for the fọ́kàn ìdí kọ̀ọ̀kan. àwa nìkan ní kòsóṣì I no go let anyone control anything I want to I go do.
ṣẹlẹ̀? What did it happen now? Kí ẹ ṣiṣẹ́ fún àìríkùnrin láàrin? Ẹ wọ́n ti ṣe Yorùbá ṣe ìmọ̀ ẹ kò jẹ́ kó jágbá. Iye kó yé wa pé ẹ̀mọ́ ẹnu ẹ̀mọ́. Tó bá jẹ́ fọ́mátì ẹ kó yé wa pé gbogbo ilé costume ni. Costume ni ó ti yé yín. Máa máa ń wojú ẹ o. Abílẹ̀ ọ̀rọ̀ fún ìlàbẹ̀rẹ̀ náà kẹ́ ṣe fún àkágbowó. Ká gbọ́ pé ká bí ìsàgbòrò ayé. Ẹ ń ṣe rọ́bìṣì. Ìjọ kí ló ṣẹlẹ̀ náà? Máa ń dá mi. Ẹdúró. Bọ́lájì, ṣé èmi ló ń wẹnu sí lára wọ̀lọ̀wọ̀lọ̀? Èsùn tí ó ní àbẹ́ẹ̀dì ní dí ọ. Bọ́lájì àbíjọ́ orúkọ rẹ̀. Wo wá fọwọ́ fọná kó o má bàa ríjà ná. Má sì kọ́wọ́ bọ́ àkéèké lẹ́nu kó o má bàa ríjà. Bàbá ẹ̀dá padà, ọmọ lè bẹ kò lọ́mọ, kò sí yẹn mọ́, kò sí yẹn mọ́. Mi ẹ̀mí bọ̀lọ̀, ṣé o mọ ẹ̀mí nínú ayé tà mí ni? Ẹ̀mí, á ṣe kí náà fi ìkọlù ẹ̀mí. Ẹ wáyé kó yẹ yín o, àbátọ̀ gbẹ́jì ó ti yé yín. Ọmọ ìbọn làwọn náà, tẹ́wọ́ ṣe máa yí yín bọ̀, ẹ máa dán lè yá yín, àlẹ́ ló gùn bọ̀. Ó lè yá rẹ̀ burú. Sẹ́mi ló yí bọ̀. Èmi tí mo lúkọ tí wọ́n dèbò lè pa mí. Ẹni dénú igbó fọkíkọ lórúkọ ìbọn. Ẹ̀fọ́ lójú ọ̀nà fọ́tàtà lórúkọ tá à ń pọ̀tà. Ìyá tèmi bẹ́ẹ̀ ni ṣé ló lè yẹ? Ṣé o sì bí mi? Lọ́rọ̀ ṣe wà ní etí díẹ̀. Ìdílé fà bí. Ìyá mi jẹ. Ìyá bọ̀lọ̀. Ó ní ẹ̀mọ́ mímí òfin ẹ̀ ṣẹlẹ̀. Ìyá bọ̀lẹ̀. Ìyá ajẹ́. Ìbá yẹn dájú. Ìyá bọ̀lọ̀ yẹmi. Ìyá bọ̀lọ̀. Don't down. Ọmọ kékeré òsìwò, ọmọ kékeré a máa jà kókó wáyé lọ́wọ́ mi. Èsù ń ṣe yín, orí yóò da. Lẹ́mi, bó o bá ti dúró, kó wá ní ti fúlọ̀ṣì dálára. Ẹ wọlé dẹkùn, ẹ ń fẹkùn nírù, ẹ ń fẹkùn lójú. Ẹni kẹ́kùn ọmọ sọ̀rọ̀. Bínú bá bínú màá ní kẹ́ ẹ wọlé lóyè. Bínú bá bínú ó ní kẹ́ ẹ rì. Yóò sì fi babaláwo ẹni tí ó mú mi tẹ̀ wá. Lẹ́mi, èmi ajífúnlójúmọ́ pé tún fún okùn àdàdàrà níbi tẹ́lẹ̀ kò lè gbé dára sí. Iná ni mímú kọjá gbogbo bíi àgbámú. Ẹ wo bí bá ṣe náà pẹ̀lú yín, àánú yín ṣe mí. Àánú àwọn òbí yín ní sì ṣe mí. I wetin dey body? I think I see that. Plastic me. Dami dey open eye for. Wetin dey body? Show the mad. Show the mad. What they do? What they do now? What they do? They won't share with me. I need to guarantee you. We want to fight on say wait. Finish. Wait. This fight is Dami get as open eye for. Don't cause rubbish now. Don't cause rubbish now. Probably, but we will not so go. I won't have a go back. What will us have to go back? Ó dá ní sùúrù. Èèyàn tó tẹ́kọ̀ọ́ fẹ́ sọ́jọ́ méje fún ẹ. Ó sọ́jọ́ mẹ́fà. Ọjọ́ mẹ́fà ti pé ó ti bẹ̀rẹ̀ sí gà. Wá kí ló ṣe ẹ̀gbọ́n náà? Ìjọ́ ti ti pé o ti gbọ́ pẹ́ ni. Àbí ṣé bẹ̀rẹ̀ ti gbọ́ pẹ́ ni? O lè bẹ̀rẹ̀ sí gà, o bẹ̀rẹ̀ sí gà. Ó lè wá á tẹ̀kẹ̀ ìṣe o. Màmá yìí máa bá sọ̀rọ̀ mi. Màmá yóò kọ́ ọmọ tó fún mi o. Ẹ̀mí bọ̀lọ̀ ọmọ mi náà. Ọmọ mi. Gbàgbé náà ọmọ mi náà. Ọmọ mi don't be for Allah now. I don't be using this as now. Òdèdè ayé olórí bá fún ayé. Kéèrú mọ̀gàlè. Lórí bá fún àwọ̀ ìyálẹ̀ta. Àjíyá fún bàbá wọn wáyé fún. Ọlọ́wọ́ òdílé fún. Nítorí gbájú nípò olùdúró. Ìgbà fún nípò olùdúró. Ẹ wo ẹ̀yin mọ́dé wọ̀nyí. Ṣé ẹ ti tẹ̀ nínú dáadáa? Ẹ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Ẹ ti bá sọ̀rọ̀ níbi tẹ́nì kan ò ti ń gbọ́. Bẹ́ẹ̀ni bàbá. Wò mí, bó o bá lọ sí yánmayànmá sí mi, wọ́n lè dúpọ̀ pa ọ́ ni. Ṣé èmi ló ń ṣe bó ti
yín mọ̀ sí báwo bá ti náà ní jókòó kà mọ́ ẹnu jẹ́wọ́ mi jẹ́ kápẹ́ yín ti sẹ́gbẹ̀ kan ẹ wá gbọ́ iṣẹ́ ọjọ́ keje ni mo ṣe fún yín ǹjẹ́ gbọ́ mi ẹ lọ wo iṣẹ́ yìí ní aago kan òru lẹ́wẹ̀ẹ́. aago kan òru kò gbọ́dọ̀ lé ìṣẹ́jú kan kò sì gbọ́dọ̀ dín kan ẹ wá gbọ́ o ọwọ́ méjì ò gbọ́dọ̀ kàn án o ìwọ mẹ́nu ǹjẹ́ gbọ́ mi bí bẹ́ẹ̀ bá ti lè mú sàlóògùn àti ṣekúṣe kò séwu ẹ máa náwó lọ yàfùyàfù ẹ náwó ju Abíọ́lá lọ ta ní náwó nínú iná ẹ náwó ju Dangote lọ ta ní ṣe fún yín tó jẹ́ oògùn tá a ṣe tí ò déwé rẹ̀ lójú kan iṣẹ́ tí bàbá mi fi lé mi lọ́wọ́ ni kò sì gbọ́dọ̀ mú mi nítorí adigun ọlọ́pàá kọjá àfi ikú àárín wọ̀jọ̀ lórúkọ tí ẹ gbé àrùn àtikú àtàrùn abẹ́ àkóso mi lọ́wọ́ kò ní í pa ẹ sọ̀rọ̀ àrùn kan ò ní í gbédè bẹ́ẹ̀ ni kò sì ò ní ṣe yín ọ̀fọ̀ ò ní yà sọ́dọ̀ yín ẹ wá gbọ́ o wá ní wọ́n. ṣé èmi ló ń sí gàlégàlé sílẹ̀ kan bí bá wà náà lóògùn wọ́n sọ pé èèyàn fọwọ́ lágbára yín lójú kì í ṣe nǹkan tìyá rẹ ni mo rò bí ò bá ṣe tìyá rẹ ni mo tún mọ̀ ọ́ ní nǹkan kájà ìgbé ìmùsẹ́gbẹ̀ kan tó oníṣẹ́ tí mo ṣe fún ọ bó o bá gbowó bó o bá rántí babaláwo rẹ èso ti ọ wọ́n gba nǹkan lọ́wọ́ rẹ wọ́n gba owó lọ́wọ́ rẹ bó o bá fún babaláwo rẹ lówó ìwọ pa ọ́. wo ó kàn ránjú kókó bí ojú àdó fùrọ̀ ni tó o rí bó o bá lè gbowó wọn ní o ti ń gbà lọ́wọ́ rẹ ọkọ̀ bọ́gìmì nígbà lọ́wọ́ rẹ owó nígbà lọ́wọ́ wọ ọkọ̀ nígbà lọ́wọ́ rẹ ó sì rà bó o bá ilé rà kò sí ó ṣe ọ́ kó o rántí babaláwo rẹ ó rẹ́rìn díẹ̀ àti ẹ̀mọ̀gbà tínú rẹ̀ ń dùn àmọ́ yìí nǹkan ní mú bọ̀ sọ torí bó o bá ilé gbowó ó rántí babaláwo rẹ owó burúkú nígbà lọ́wọ́ rẹ wọn ò bá lú owó tẹ́lẹ̀ yóò fún mi ò fún ọ̀pọ̀lọpọ̀ burúkú ni owó burúkú owó tí ló ṣì dànù bó o bá wá kọ̀ tó o fún mi lówó ètò oṣù ọ. ọ̀rẹ́ ọ̀gbẹ́. Wetin dey do you? No be big deal for this one o, guy. Well, but the pass that way. Come here. Not the one out there. Come, go now. Play your boy now. Ọ̀rẹ́ ọ̀gbẹ́. Sọ́lẹ̀. Ọ̀nà. Tosin náà play your. Guys, stand up. Wetin dey whack you now? Guys, stand up. Ọ̀gbẹ́ni BJ, wetin dey whack now? Stand up. Go to the level now. BJ, stand up. Wake up now. Make we go to this level. Time dey go. Na time don go. All of you now. Don joke, guy. Don joke. Stand up, guy. Make we dey go. We go follow you.
The manga don't draw. You mean? We don't draw. DJ. Jumper. No relax now. Take it low. My draw. Full grandma and up and song. With Jamie. How long? Get my misery. They are so me. With Jamie. My so big bag. I just the big bag this year. Oh, the guy don't do no cards here. Ajay. Live. 100 my guy. Come on, guys, they shake. Oh yeah, take your body. Jumper, my guy. Nice one. Don't say pick up now. That's what I mean. For me, I'm going to go about stop. Guy. where you must. Yeah. Amoo, I don't bizarre. Magic. Can you imagine? We want to be so neat. More music on trendybeats.com. See now my reason, I the reason for my bed. I know they think about anything, I might also do my head. As I do walk, I do pray, I believe in Jehovah. Everything I do, they go well. You know be everything where you see, you go talk. I no mind anybody with the talk all on my door. If I no call, make you do. If you no do, make I buy for the TT. If I ever vex. So go to love. My love bound for go la la bon. Eruku pọ̀lọpọ̀lọpọ̀ ọmọ ológo bá mi sọ̀rọ̀ kí ló ń sọ. Ẹ̀nà àwọn tèmi dá mi mọ́ mi ò kára mo para mo jáde tán. Eruku pọ̀lọpọ̀lọpọ̀ ọmọ ológo bá mi sọ̀rọ̀ kí ló ń sọ. Yeah, my timing was off and my knees on alignment was off, but my mind wasn't off. I was on my shit, dog. The trick is to think like you're rich already. Did a lot of shows with no shoulder. Dropped a lot of songs that didn't blow up, but I never lost faith in this. Knew they wouldn't give it to me, had to take this shit, yeah. All this time invested, knew that I was gonna get my blessing. Knew that it was just gonna take some time, but one day I'm gonna shine. Imagine if I would've stopped, my family would've never got a lifeboat.
Now I ain't going back to that life, so making life changing money every single night. So if I lose it all tonight, I'll be alright though. Sọpọ́tì lọ, má lọ bá wọn fọ́gò lálágbọ̀n. Ẹ̀rù kú pọ̀lọ́pọ̀lọpọ̀, ọmọ ológo bá mi sọ̀rọ̀ kí ló ń sọ. Ẹ̀nà àwọn tèmi dà mí mọ́, mi ò kára mo para mo jáde tán. Ẹ̀rù kú pọ̀lọ́pọ̀lọpọ̀, ọmọ ológo bá mi sọ̀rọ̀ kí ló ń sọ. Lọ́sọ̀ lọ́wọ́, ọ̀rọ̀ wa lọ́sọ̀, Mr. Money. Nítorí èmi wọ̀ pé ìbò la gbá tó sanwó wa Abbey Adegun wà bàbá lọ́wọ́ wọn ni owó tẹ̀sán yóò yé mi. Owó tí wọ́n sọ ohun tí bàbá rẹ ló kó sí báńkì. Kì í ṣe báńkì náà wọ́n ti gbá àwọn bàbá wọn tí wọ́n ṣe ẹrú Adegun padà. Lẹ́nu rẹ lọ jẹ́ ń wí tí ń wí. Sẹ́ẹ̀rí ẹ ti tọwọ́ bọ̀ bí àdéhùn ọlọ́run òdìlẹ̀ wọ́n sì ti fún yín lówó ẹ sì ti náwó ọ̀hún. Ẹ wọ ẹ ní sùúrù bàbá ẹ wò ní ó ti yé mi bí mi ṣe wà yìí ó ti yé yìí nǹkan tẹ́ sọ yìí èmi ò tí ṣe kí mi ò tí gbẹ ní ti lọ́wọ́ wọn ní ọ̀rẹ́ tọ́wọ́ bọ̀ wẹ́ ní ti àtúndì mo tiẹ̀ tọwọ́ bọ̀ ẹ̀rẹ́ tọwọ́ bọ̀ wẹ́ on my behalf ó ti yé yín mi ò ṣe kí ni mi ò ṣe mọ́ kọ́ọ̀dù wọn mú ọlọ́run ṣe wọ́n dé fún mi lọ́wọ́ náà kọ́ọ̀dù mú mi ò ṣe mọ́. Ẹgbẹ́ni lọ lóòdì ó gbọ́ṣẹ́ lọ́wọ́ mi àbó ògbọ́ṣẹ́ lọ́wọ́ mi ẹ ṣé mo tún àgbọ̀ ọgbẹ́ yìí ó wọ́ṣẹ́ àbó ògbọ́ṣẹ́ ó yìí ti gbowó náà ògbọ́ṣẹ́ délé àbó ògbọ́ṣẹ́ délé ẹni ò lẹ́pa mi. Wọ́n ní ìgò èmi ọmọdé ni níwọ̀n ọgbà tó ti gbọ́ sẹ́bí tó sì ti fi wẹ̀ tó ti kàn án lẹ́lẹ́dàá kó o bá ìfi ìdówó lẹ́nu ọwọ́ sàmúlò rẹ̀ bọ̀. ẹ kọ́dọ̀ wọn mú mi ò fẹ́ kọ́dọ̀ wọn mú. Ìwé ó lè fẹ́ kí ló fi ṣe é jọ méjì wọ́n ọmọdé rẹ̀ ò mọ̀ kó gbé lẹ́fọ̀ọ́
mo torí rẹ̀ pè yín ní ṣàǹkó àwọn onílẹ̀ ti sọ ohun tó gbà lọ́wọ́ yín o bẹ́ẹ̀ ni ohun tí wọ́n gbà lọ́wọ́ oníkálukú yín wọ́n ti jẹ́ ó yé mi torí wọ́n mílì ọmọ onílẹ̀ jẹ́ ó yé mi wọ́n ní lílọ ní gbẹ̀yìn bọ̀yìí wọ́n ló kọ̀ lọ ní fáníà náà ní mọ ibi tó wà tí ò ní mẹ́ni tí ò sẹ́ni tí yóò mọ ibi tó ń lọ àmọ́ ó ní owó tẹ́nìkan ò ní rí ṣùgbọ́n wọn gbà díẹ̀ péréte lónìí inú tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ nù ìwọ kíkàṣì ohun táwọn ò nílẹ̀ tí ó yé mi ni wípé láàrin ọjọ́ méje tí ń bẹ láàrin ọ̀sẹ̀ ọjọ́ méjì àwọn yọ̀dá rẹ̀ fún ọ tí wọn lọ́jọ́ yòókù fòníkú fọ̀láǹdé ni tó wá lọ́jọ́ méjì ọ̀hún ó náwó bó ti wọ́n ó náwó fàlàfòlù ó náwó ju Tinubu lọ bẹ́ẹ̀ ni mo sọ ohun tí wọ́n sọ fún mi tó sì dá mi lójú ni nítorí pé a bá kì fáwo àwa kì fúnfá ìwọ BJ wo àjọ̀nú kú ni mo rí lórí rẹ bẹ́ẹ̀ ni n ò mọ bí tó ti lọ kàpákó rẹ̀ n ò sì mọ bí tó ti ń bọ̀ àmọ́ àjọ̀nú kú mo ní tó ń tẹ̀lé ọ ohun tó ń wò nílẹ̀ náà ń gbà lọ́wọ́ yín nìmú. n ò wá mọ̀ bí tó ti sára bàbá òde rẹ̀ n ò mọ bó ti ṣe lórí tọmọ wá kí lówó níná ni ọmọ onílẹ̀ sì ti fún yín lówó ẹ̀yin náà fi ṣẹ̀jẹ̀ ẹ̀ ṣẹ̀jẹ̀ fún wọn. ṣé ẹ̀wọ̀n ẹ̀rọ ṣé ẹ̀fẹ́sì máa ń sìn ẹni àyàwó àṣẹ onílẹ̀-èdè báńkì àbí ẹ̀jẹ̀ ní sùúrù àlàáfíà tèmi ọjọ́ méjì láàrin ọ̀sẹ̀ ẹ̀yin tó dìbò ló pé mo ṣe kíní fún ẹ̀wọ̀n bí tó bá kiri ní stop ẹ̀ o ọ̀pẹ̀lú ti tó nà ọ́. BJ àjàlá ló dùn ẹ̀ ta ló introduce bàbá yìí sí wa náà ṣé ló bí yù tí bá ti gbọ́ lọ sọ́sọ́gbó tí wọ́n ti gbọ́ lọ sí akẹ́ ọ̀gbẹ́ni ó ti mọ bó ṣe máa ń wà náà. BJ nígbà mata lóbi dá mata mọ́tò àyẹ̀dá fọ̀tẹ́lẹ̀ náà. Guys, it's so you do. I haven't told you those so what you realize now. Èmi náà wọ́n mélòó. Guy, bàbá ọmọ ọdún mélòó ni ẹni ọdún méjì lẹ́yìn pé màmá ọ̀nà owó wa ìpàdé ẹ̀dọ́gbẹ́ yẹn. MT máa ń kọ́ gbé wa ara máa ń gbé wa mi tiẹ̀ fẹ́ sọ fáwọn onílẹ̀ yìí pé bí a máa change ẹ̀ ọ̀dẹ̀ change kí ìpele mi. Inú tí ìgbà kọ́ bọ̀ ẹni kọ́ kú dání bí o ní mo ṣe rán níbi láì yóò tẹ̀ mí lọ́rùn pa ẹ wọ wọ́n ṣe kí ní ẹ wá ẹ wọ ibi tó wọ́n gbà tí wọ́n ti fún mi kan tẹ́lẹ̀ kọ́kọ́ pẹ̀lú àmú lọ ilé kìí ṣe kí ní ìpàdé máa lò yẹ wá mi ò kọjú wá yé. orí ń ta yín nìkan kan ẹ̀dọ̀ ń dùn yìí ẹ̀yà bí fún ràdàràdà pọ̀ fún gbé mu yìí. tẹ́mi rẹ̀ kó ìbò lẹ̀ fún ẹ̀ ń gbọ́ ìbò ni ẹni kọ́ gbé kó mi dẹ̀ mi bí n bá fún ìbò àbí kò ń fi yín ni mo kí n sọ ọmọ sàánà mo gbà lọ́wọ́ yín ẹ̀sọ́ àkó ìbò sílẹ̀ ẹ kó rẹpẹtẹ lẹ̀ fún mi. ẹ wo n tẹ́mi ó sọ fún yín nínú ọmọ ó ní kọ́lọ́mọ kó ìwọ ọmọ bẹ́ẹ̀ bá wá nílé ìwòsàn tí dókítà bá máa sọ gbogbo rẹ̀ sọ́ọ̀rì náà ni ó parí nù kí ni ó pè ní rẹ̀ òkú lẹ́lẹ́jà ń tà ní ẹ sì náwó ẹ wá tẹ́tẹ́ ẹ sì ní sàkàtàkà ẹ náwó ẹ ṣe fúnni fílégé ọwọ́ náà mú gbà kan kékeré lọ́wọ́ yín ẹ wá ńlá ní ṣàkàṣàkà ẹ ńlá ní ṣokoṣoko ẹ ṣọ́ra yẹn yín kí ní burúkú wọ̀nyí o ẹ tú ara yín gidi gan kẹ́ẹ̀sì tó lọ ẹ fún mi lẹ́nu tẹ́ fẹ́ mi kò sí tó kè ẹ fún mi bẹ́ẹ̀ ni ẹ sọ ẹ fún mi ẹ wo kò sí ohun tó kàn mí pẹ̀lú gbogbo ká ohun tẹ́ ẹ ṣe yẹn bó bá mú yìí ẹgbẹ́ ní ẹsùn síbí bó bá mú yìí kí ẹ lọ ohun tẹ́mi ó sọ fún yìí òun mo ti sọ wọn ẹ yìí lẹ́mu. kí la fẹ́ kọ síbẹ̀ kì í o guy jẹ́ tẹ́ guy.
fake wo nìyẹn. Cash. Your life. You go info about him, mama gbé info about him wa mo. Just na total rubbish guy. I want to Ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni tó fa náà. You dey there now. Come on, go. O de lọ bẹ́ẹ̀. Ṣé mo tó bẹ́ẹ̀? Alaye láyé máa ṣe nǹkan bẹ́ẹ̀. Lọ́ba bóyá láì bá ti kí ni géèmì. Kí ni géèmì wọ́n sì jẹ́ ẹ̀rí náà. Ọ̀gá bá dá wọn yẹn 2 years yẹn gan ló ṣe tọ̀rọ̀ tèmi 2 years. 2 years. Wọ́n máa ọkọ̀ lọ bẹ́ẹ̀ yẹn wọ́n ti àpò. Wetin happen sef? You dey rake. Wait. Wọ́n fún mi ní iṣẹ́ ni mo lè fún yín. Wọ́n fún mi ní link bàbá yìí. Ẹni sùn ṣé náà mo bó ṣe ń lọ. You confirm am. You confirm am. You confirm the man. Ṣé I dey work with you money ni? Abẹ́jọ́ dey tell me. Guys, someone confirm the man. Ẹ wá lọ́wọ́ lẹ́yìn. Ó ti ṣẹlẹ̀ náà. Olùsọ̀rọ̀ máa wá. Wọ́n ti ṣẹlẹ̀ náà. Olùsọ̀rọ̀ ní ìbọn. Olófò ni ẹ. Guy, what you dey about talk that? Wait. Guy, why I no go para? Wait. I go search for my Oh, go pay. Ọpẹ́ ìwé lágbà. Ọpẹ́ ìwé mo gbà. Èmi náà mo bẹ yẹn. Má kọ lọ bẹ́ẹ̀ yẹn, má kọ lọ bẹ́ẹ̀. Wọ́n bí. Para ló bí para. Ọ̀gbẹ́ni mi àwọn gbádùn my life. Alaye. Wá. Ní ti mọ́tò bàbá táyà. Na nonsense you do not. Hello, sorry. Mo bóyá wà ní You confirm. Alaye to confirm. Alaye to confirm. Don't fuck up that guy. Fuck up that. Granny, no ṣẹlẹ̀ lọ́dún. Kí ló dé? Ṣé o máa ní òní àkáǹtì mi lọ́wọ́ ni? Mo lákàtà ọba yìí lọ́wọ́ mo ní Tosin lọ́wọ́ tẹ́lẹ̀ náà. Mo rí pẹ̀lú 2 cents. Mo tún wò pé o lè sọ pé òní kó o parọ́. Mo tún tún sẹ́ẹ̀tì rẹ̀. Ẹ mú kan. Níwọ. Àwọn ọmọ tó mọ̀ please ló fà á. Mo ti bá ti kí ni mo bá ti try láti get one or 2 things together. Máa ṣòwò yẹn sí i, máa ṣe sí i. Ó dàbí pé mo rí pé ọ̀rọ̀ ẹ nílò èpè gidi. Tí mi bá mọ bí wọ́n ti ń ṣe èpè máa wá akàn níbi tó bá wà lójúlówó èpè gidi. Rọ́nà Bọ́lájí, irú ọmọkọ́mọ gan-an ló fẹ́ yà. Tábọ̀lì ṣe ń ṣépè fún mi ni. Bọ́lájí, bí mo ṣe ń gbọ́ wọn yẹn, ó dàbí pé olórí burúkú ayé àtọ̀run yẹn. Wọ́n mọ rádaràdà ọmọ játijàti. Sójọ́rọ̀ owó èlò kan ní èlò lówó náà. Èmi, wọ́n ti gbàgbé oyún oṣù 9 ni. Bẹ́ẹ̀ni, èpè lọ̀rọ̀ ẹgbà. Kò ní dáa fún ẹ̀pẹ̀ lọ́rọ̀ òjì tó sọ. Bẹ́ẹ̀ni, ajá ni ó jẹnu tó fi ń sọ̀rọ̀ yẹn. Ìwọ ò lówó lọ́wọ́. Farabalẹ̀ kó gbọ́rọ̀ orí burúkú tó fẹ́ gbọ́. Wo bí tí n bá ṣe ń dákẹ́ kọ́ọ̀lù tí mò ń kọ́ọ̀lù ẹ̀, mo tún máa tún sẹ́ǹdì ẹ̀ sí ẹ. Orí ẹ ti gbègbó. Dúnà, ta ló gúnyán fún ẹ tó nítorí òṣòro? Èmi ni mo bí ẹ. Mo bí láàrin ìṣẹ́jú àyá. Mo fẹ́ ká láti yẹn kó dún lórí fóònù mi ní gbaran. Wo bí? Ṣé o ti fẹ́ gbọ́? Ṣé kí n sọ? Tó bá ti gbé tún yẹn kalẹ̀, kí sùúrù méje tó dájú. Ó wà lẹ́yìn ẹ̀. Yàbòlò 0 méje.
20 million. Èló lè mi gan re. Ṣé bẹ́ẹ̀ tú family house kan ni? Ẹ wo mo ti gbọ́ yín ẹ fàdá ràn mí lọ́wọ́. Dúró para ẹ balẹ̀. Lábúrò yìí ṣípè fún mi náà, ẹ ṣípè fún mi náà. Àwọn ọ̀rẹ́ mi náà wà níbi àjọ wà náà ní kí ni yóò dán everybody àjọ ń. Àlọ́ lórí burúkú. Ìmọ̀kú tí bá wọn lórí burúkú kẹgbẹ́ ẹ̀, ọmọ òṣì ni ẹ́, dúró farabalẹ̀. Ṣé orí ilé mi tó wà ní ibi odò ọjọ́ yẹn? Tí mo fẹ́ tí mi ti parí bẹ́ẹ̀ ni mo ti fẹ́ ṣe ní ìwé ẹ̀. Mo ti gbọ́ yín ẹ fàdá ràn mí lọ́wọ́. Lábúrò yìí ṣípè fún mi náà, ẹ ṣípè fún mi náà. Mo bí ní ìṣẹ́jú àyá tí n bá ti kọ́ọ̀tì nínú kí n tó sẹ́ǹdì àkáǹtì mi lẹ́lẹ́ẹ̀kejì. Kó jẹ́ kí n gbọ́ kó dún gan-an. Ẹ wo ya bolo mo ti gbọ́ máa ṣe wọ́n tí wàá ti ní sí yẹn Àwọn olórí kórí ọmọ. máa ṣe wọ́n tí wàá ti ní sí yẹn. Dáradára. Dúró náà àwọn ọmọ Yorùbá nìkan tó ń kó ẹ ní kọ̀ọ̀kọ̀. Bóbí ọ̀rọ̀ tèmi kọ́ ló ń sọ. Bóbí ó yá tètè tó bá pákó tó já dànù lórí fóònù mi. Wọ́n mọ kọ́ ọmọ rádaràdà yìí. Ọmọ òṣì. Ẹ wá gbà mí lọ́wọ́ ọmọ rádaràdà yìí. Bọ́lájí mà ti wá dògbé. Èmi náà. Èmi náà ni Bọ́lájí bá sọ̀rọ̀ rádaràdà pé tó ń bá kọ́ ọ̀rọ̀ wa. Àwọn ọ̀rẹ́ kan wà. Kò ní dá fún àtàwọn ọ̀rẹ́ olórí kórí ọmọ yìí. 20 million lórí kí ni láìjọ yìí rẹ. Ẹ wo ní 20 million bá ti ní máa ṣe sí yín lórí kí ni. Lórí ìṣòro. Gbajúwèrè ló bóye àlàkọlẹ̀ báyìí ní dígí àjà páàkì kan láyé ẹgbẹ́ rẹ̀ gbà mí. Ẹni tó ń gbé ní wa ó jẹ́ ìlú wa. Ìbájọ́pá ilé sọ wọn ló dọ̀rùn. Bí bá tẹ̀lé wọ̀n sọ wọn ló dáyé. Burúburú ló kọ́ lọ́jọ́ bọ́lé ayé. Àkàlàmọ̀bọ̀ ló kọ́ lọ́jọ́ bọ̀ ìṣẹ̀lẹ̀ lọ́rùn. Ẹ̀yà yá. Bolaji, you are in bondage. I mean serious bondage. Pẹ̀lú àlá tó sọ wípé o láì. Bolaji inú ìdè ló wà. Inú ìdè ló wà. A ò dẹ̀ lè wà nínú ẹ̀ṣẹ̀. Ó ní kórìí ọ̀fẹ́ máa pọ̀ sí. Ká má rí. Ọ̀nà méjì ló wà. Ọ̀nà kan wà tí ó tọ́ka sí ọ̀nà. Ṣùgbọ́n ọ̀nà ìkejì tí àwọn ènìyàn ń wọ́tọ̀ tí ọ̀pọ̀ èrò tí wọ́n ń wọ́tọ̀ ló jẹ́ ọ̀nà ìparun. Bolaji, please, you need to give your life to Christ. Accept Jesus as your personal Lord and Savior. Wait. Kí ni yóò yé mi kò fẹ́ yé mi? Bí o ṣe torí mo kàn gbé ọmọ fún ọ lọ náà, ṣé o lọ fún ẹni ọdún àti tìlá ti máa ẹ́ńtà mi ni? Ṣé ìdè wáìnì ni? Bolaji, ṣúrí nígbà míì Ọlọ́run máa ń fún wa ní orí ọ̀fẹ́ láti lè mọ ohun tí ó fẹ́ ṣẹlẹ̀ sí wa. Ọlọ́run ti ṣí ẹ lójú láti lè rí nǹkan tó ń bọ̀. Bolaji, please amend your way. But mama, ó mọ mí náà. Mo ní ṣe lavish owó mi ń Spain náà ọkọ̀ tí mo want. Tóbi tí mo náwó náà tún náwó sí ẹni PJ Bolos, èmi bondage ṣé wà. Bolaji, o lè máa náwó lóòótọ́, o lè nílé tó pọ̀, o lè ní mọ́tò, lè máa ṣayé fáwọn ọ̀rẹ́ ẹ̀. Ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ẹ, sórí gbogbo nǹkan tó ní ohun tó ń tán ni. Ohun tó ń tán ni ó lè tán ní ìgbàkúgbà. Ọ̀nà kan wà tí ó dára lójú ènìyàn ṣùgbọ́n tí òpin rẹ̀ ó jẹ́ ìparun. Bolaji, gba Jésù Kristi sínú ayé ẹ gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà ẹ. Òun ló lè yọ ẹ́ kúrò nínú àjàgà àti nínú ìdè. Yóò nítorí pé òkèèrè fẹ́ ní gásí tí mo rò pé ó yà kájọ wà nígbà tó máa ró àbí kájọ ṣe kí n ká jẹ sára ká lè ṣe kí n ká ṣíra wa lẹ̀. Ètò àwọn òpé òkèèrè íńtánẹ̀tì àtẹ́ni movement bó ṣe wù wá bì. Ẹjọ́ ẹ̀kọ́ náà. Bolaji, Jésù fẹ́ràn ẹ̀. Gbìyànjú láti gbọ́ ohun tí mò ń bá ẹ sọ. Má jẹ́ kí ohun tó ń tán kó gba ohun tí kò kì í tán lọ́wọ́ ẹ̀.
Bọ́lájí níbi tọ́mọ yìí fi ara ẹ̀ fún iyì ríra níbi tó fẹ́ gbà kí èṣù kọ̀ kú dànù bí èlùbọ́. Bọ́lájí. All right, go. To flex my love, I want to impress, and I want to carry my love away to a place she loves. I'm a man, I want to impress, and I want to carry my love away to a place she loves. Die woo, oh die woo, yeah, oh die woo, die woo, oh die woo, yeah, oh die woo, die woo, oh die woo, yeah. Inside o wá school látijọ́ o ò ṣe test o ò ṣe anything kí ni problem ẹ. Anyway owó tí mo béèrè lọ́wọ́ ẹ kọ́ mi ò rí anything láàkáǹtì mi dọ́gba dànù. What's it now? You see me say you meet me inside. What is here? Ẹ wọ́n ti mọ̀ wí kò ṣe kí ni yóò inside yẹn yóò wọ́n gbọ́ yẹn mo broke. Hello. Ojú mi kọ́ làwọn ọ̀rẹ́ ṣe gbọpẹ́ lọ́jọ́ yẹn. Kí ló ṣẹlẹ̀? Tó bá yẹn tà mí ni ó yẹ kó ti yé náà. Ọgbẹ́ ọ̀rẹ́ mi gbọ́gbọ́ ṣe ọ̀rẹ́ mi tí mo gbọ́gbẹ́ ni. Ó yẹ kó ti yé ẹ pé mo ṣe parun lé gan-an pé mo dá wà ní. Yóò ṣe kí ni mi ò bìsà nìyẹn ni ò bí. Ọ̀gbẹ́ni wa gbọ́dọ̀ bìsà pé mi. Ọ̀gbẹ́ni òkè bẹ́ẹ̀ wá tọ́ bọ́ mi lágbo náà. Tọ́ bọ́ mi lágbo gbogbo owó jáde. Ebi na you na BJ no problem. Mo mọ̀ náà ẹgbẹ́ ṣe sùn. Lọ ṣe rọ́ọ̀sì náà. Ọgbẹ́ lọ ṣe rọ́ọ̀sì. Ó wá mi ni. Mo wà ní mọ̀ ọ́ sùn mo ń tẹ́ pé yóò sùn. Bá mi sọ wèrè ọ̀rọ̀ òṣìṣì yóò lè ṣá. Bẹ́ẹ̀ ni ó ayé sí ọlọ́rọ̀ ṣe yàgò. Kí ló jẹ́ sábà? Bọ́lájí, èmi lẹ́yìn ní ìdí owó. Àní kò fún mi lówó. Gbogbo àwọn agbẹ́bí tó kù. Àwọn ni wọ́n ti raṣọ wọn. Ṣé mi nìkan ṣo ni kò kù? Baby J, ó kí ni ó simple now. Sápá wọlé ni mo lè ń try àti treat ẹ̀. Kí ni ṣé gé ni now? Mo jẹ́ wọlé mo ń try àti fún nìkan tó fẹ́. Àmọ́ kò lọ lẹ́rú ọ̀. Pánẹ́mọ́! Ó tún bí o tún pè ní òṣì lẹ́dọ̀ mi. Wọ́n bí ohun tó bá fẹ́ ṣe ni kò ṣe. Bó bá ṣe wọ̀n ẹni tèmi ni pé kò ṣáà ti fún mi lówó. Akẹ́kẹ́ kí lọ ṣògùn owó ni. Wọ́n bí o ti ń pẹ́ jù. Ògùn owó gan-an náà ni mo fẹ́ kó lọ ṣe. Nínú ọjọ́ orí ẹyẹ, mi ìfẹ́ kó yọdún mẹ́wàá torí tó bá yọdún mẹ́wàá ti máa pẹ́ jù kò ní tètè dáhùn. Ọdún méjì náà farabara ló máa já orí iná ń gbóná wẹliwẹli. A ní kó wọ́wọ́ wá. Wọ́n bí owó lèmi nílò. Gbogbo rádaràdà tó ń sọ yẹn kò tiẹ̀ bá mi nílé mu. Àwọn ẹgbẹ́ mi tó kó aṣọ tí wọ́n fẹ́ rà wọ́n ti rà. Ìyá BJ kí lọ ṣògùn owó. Kí BJ ọmọdé bínú kó lọ ṣògùn owó. Ayé ṣerú ẹ̀ dáadáa. Nígbà tó ṣògùn owó gbọ́. Gbogbo ẹgbẹ́ ló wọ́n sùn láti rówó. Wọ́n ní kó wọ́wọ́ fún mi. Òkè tí wọ́n ya wèrè kọ́. Ó lè ya wèrè. Bó bá jẹ̀wé kó sí tèmi ní pé kó kó wá. Kí ló ń jẹ sápà? Bọ́lájí, èmi lẹ́yìn ní ìjẹ̀bú. A ní kó fún mi lówó. Gbogbo àwọn agbẹ́ mi tó kù. Àwọn ni wọ́n ti raṣọ wọn. Ṣé mi nìkan ṣo ni kó kù? Wọ́n bí ohun tó bá fẹ́ ṣe ni kò ṣe. Bó bá ṣe wọ̀ ẹni tèmi ní pé kò ṣáà ti fún mi lówó. Akẹ́kẹ́ kí lọ ṣògùn owó ni. Wọ́n bí o ti ń pẹ́ jù. Ògùn owó gan-an náà ni mo fẹ́ kó lọ ṣe. Nínú ọjọ́ orí ẹyẹ, mi ìfẹ́ kó yọdún mẹ́wàá torí tó bá yọdún mẹ́wàá ti máa pẹ́ jù kò ní tètè dáhùn. Ọdún méjì wọ́n farabara ló máa já orí iná ń gbóná wẹliwẹli. A ní kó wọ́wọ́ wá. Wọ́n bí owó lèmi nílò. Gbogbo rádaràdà tó ń sọ yẹn kò tiẹ̀ bá mi nílé mu. Àwọn ẹgbẹ́ mi tó kó aṣọ tí wọ́n fẹ́ rà wọ́n ti rà. Ìyá BJ kí lọ ṣògùn owó. Kí BJ. Jáde kúrò nínú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀. Bọ́lájí bọ́ sínú ìmọ́lẹ̀ nítorí ayé tí kò ní Jésù. Irú ayé bẹ́ẹ̀ wà nínú òkùnkùn ayérayé. Bọ́lájí, kó o lè bọ́ lọ́wọ́ ìpòrúurú ọkọ̀. Èyí tó wà ní àkókò yìí, kí ayé ẹ kó lè ní ìsinmi. Gba
Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ̀. Òun nìkan ṣoṣo ní ọ̀nà, òtítọ́ àti ìyè èyí tó lè fún ọkàn rẹ ní ìsinmi. Bọ́lájí inú òkùnkùn ló wà nítorí ayé tí ò bá ní Kristi inú òkùnkùn nínú ayé bẹ́ẹ̀ wà. Kò ṣeé ṣe fún ènìyàn láti rìn nínú òkùnkùn láì ṣe wípé irú ẹni bẹ́ẹ̀ fún tàbí ó fi ẹsẹ̀ fọ́. Nítorí wípé Jésù nìkan ṣoṣo ní ìmọ́lẹ̀ ayérayé. Bọ́lájí gba Kristi sínú ayé ẹ̀ kó o lè bọ́ lọ́wọ́ ìpòrúurú àti ìdààmú ọkàn tó wà yìí. Jésù nìkan ló lè fún ayé ẹ ní ìsinmi. Ayọ̀ sì ń bẹ lọ́run lórí ẹlẹ́ṣẹ̀ kan èyí tó ronúpìwàdà. Bíbélì wípé ẹ wá sọ́dọ̀ ọ̀dọ̀ gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a di ẹrù wíwú lé lórí, èmi yóò fi ìsinmi fún ọkàn yín. Bọ́lájí fi ayé ẹ fún Jésù Kristi lónìí kó o lè ní ìfọ̀kànbalẹ̀. Òun nìkan ṣoṣo ní ọ̀nà, òtítọ́ àti ìyè. Òun ló dẹ̀ lè fún ọkàn yín ní ìsinmi. Ayé ń bá yìí lọ. Bọ́lájí kò sí ọ̀nà kankan èyí tí ó wà tí ó lè mú ènìyàn ní àṣeyọrí tó kọjá ọ̀nà Ọlọ́run. Leave me! Victoria, come in. Okay. Challenges tó sọ wípé òun face lọ́wọ́lọ́wọ́ torí pé ọ̀rọ̀ Ọlọ́run yìí ó lè ní agbára. Bọ́lájí nínú ìwé Isaiah 60 verse 12 nítorí bẹ́ẹ̀ ni Olúwa wí kíyèsí èmi yóò na àlàáfíà sí ibi odò
àti ògo àwọn kèfèrí bíi odò ṣíṣàn. Nítorí náà ni ẹ̀yin ó mu omi, a ó sì dá yín sí ẹ̀gbẹ́ rẹ̀, a ó sì máa gbé yín jó lórí eékún rẹ̀. Bọ́lájí, Ọlọ́run fẹ́ràn ẹ̀, ìdí nìyí tó ṣe ń ké tọkàn. Ó ń pè ọ́ sí ìrònúpìwàdà. Nítorí èmi àti ẹ ni Kristi ṣe fi ẹ̀mí ẹ̀ lélẹ̀ láti kú nítorí wa, ká má bàa kú ikú àìnídìí mọ́. Ó fi ẹ̀mí ẹ̀ lélẹ̀ nítorí èmi àti ẹ. Bọ́lájí, gba Jésù Kristi sínú ayé ẹ gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ. Ó lè fún ẹ ní ìsinmi ọkàn, ó lè fún ẹ ní ìbàlẹ̀ ọkàn. Ohun ayé ó ń bá ayé lọ, ayé ń lọ pẹ̀lú ìfẹ́kúfẹ́ inú rẹ̀. Bọ́lájí, ohun gbogbo sì ní ìgbà àti àkókò wà fún. Àkókò láti gbìn àti àkókò láti kórè. Ọlọ́run fẹ́ràn ẹ. Jẹ́ kó tún lọ nínú Bíbélì kíkà wa yẹn. Jẹ́ ká wo Jòhánù orí 10 ẹsẹ̀ 4. Ó kà báyìí pé nítorí tí ó mú àwọn àgùntàn tirẹ̀ jáde, ó sì ṣáájú wọn, àwọn àgùntàn náà sì ń tọ̀ ọ́ lẹ́yìn nítorí wọ́n mọ ohùn rẹ̀. Bọ́lájí, ǹjẹ́ o mọ ohùn Olú Ọlọ́run Ẹlẹ́dàá rẹ bí? Bí Ọlọ́run bá ń bá ọ sọ̀rọ̀, ǹjẹ́ o mọ̀ bóyá Ọlọ́run gangan ló ń bá ẹ sọ̀rọ̀? Ọlọ́run fẹ́ràn ẹ. Ọlọ́run ó fẹ́ràn ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ọwọ́ wa nìkan ṣoṣo ni ó kórìíra. Bọ́lájí, please amend your ways. Kúrò nínú gbogbo àwọn ìwà tó ń wù yìí. Fi gbogbo ìwà pálapàla yìí sílẹ̀. Gbogbo ohun tó ń wù yìí, ohun tí ń kún ni. Bọ́lájí, Ọlọ́run fẹ́ràn ẹ. Ìdí nìyí tí mo ṣe mú ọ̀rọ̀ Ọlọ́run tọ̀ ẹ́ wá. Mo fẹ́ kó o ṣe àṣàrò bóyá lẹ́yìn tí mo bá lọ nínú ohun tí mo bá ẹ sọ. Bọ́lájí, it's okay. The Lord is your strength. trendybeats.com. Them never see nothing, they go see something. When I enter for the club, we go turn big thing. Or declare for my hood, they won't touch my thing. Kilo day, won't vex by me, I want Lakoba Supreme. Musagushi down till you routine. Even your commando and your Guzlin. But she read me long berry, want to shame me. Yeah, I need picking in one so. Agbaje, give me one puff. Ọmọ yẹn sáré wọlé mo ti bó ń tán. Ayé kan lọ, ayé kan bọ̀. Ọmọ kan lọ, ọmọ kan bọ̀. Mr. Money rọra. Abija mo ń kán ra. Yeah, better run away if you cover. My love, why if you no get insurance? I'm about day for you, if you day for me. Jai Benny Geloto. Yeah, my put up Pinocchio. Million Popo, Kesi and Jojo. Animaya very ya photo. Olo follow me no ologo. Yeah, my shebi olodo. 1964 Latin Mokoko. I'm loaded. I'm loaded. Olo mi jẹ́ my baby nobody did there. I'm loaded. I'm loaded. Follow me, Jen, dead. My baby, nobody did that. They want just one thing, they go learn lesson. Okolopo, they carry festive. Emi daboru. I want bugger, don't let me pasta. Sex they pull it by me, je. Igbadun kekere, yeah. I will never focus in the air. Tiwa lomo don't so. To take your money to move na London. Money too long, you know get it bust up. Money can't rara. They want his story, may finish me for ya. Them not they use me play when I hit that shit down. I'm for you if you care for me. Jaya Benny Geloto. Yeah, my paro Pinocchio. Billing Popo, Kesi and Jojo. Animaya where they have photo. All of them they know loco. Yeah, my Chevy Oloto. 1964 Latin Mokoko. I'm loaded. I'm
Baby. Babe. Baby. Baby. Make him pay now. Baby. 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 Yeah. Baby. 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 Yeah. Yeah. Baby. 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 Yeah. Baby. 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 Hello, baby. Shut up, DJ Loshiwani. Ọmọ ìwà lọ́dọ̀ mo fẹ́ ṣe. Ìwọ ọ̀sà ọmọ máa bọ́ sórí rédíò àwọn máa parọ́ fún wa ọlọ́run wa. kíyìn abẹ́rẹ́ àjẹsára wo kíyìn láàrin nǹkan. tó bẹ̀rẹ̀ sí ní máa gba immunization. Kí ló ṣẹlẹ̀? Bàbá ó sì lé. Bàbá ó sì lé kí ló ṣẹlẹ̀? Bàbá lọ. Máa lọ lé. Sọ ń bọ̀ bàbá lọ. Bàbá ó sì lé ọ lọ pàdé àwọn awo kí ló ṣẹlẹ̀? Láago mélòó? Ẹ̀ṣọ́ wọlé fẹ́ máa bá àwọn awo. Ejò tó Bàbá ó sì lé kí ló ṣẹlẹ̀? Ẹ wo kọ́ tó ṣe mí jẹ́ tó yàtọ̀ tó gbélé. Tàǹtà ni ẹ wá fún mi ló ṣe. Òmú fún méjì dání orí ìkànṣẹ́. Ó wọ aṣọ ìwẹ̀ ẹ̀tù ẹ̀wù oníkànṣẹ́ ẹ̀kọ́ ìyẹ́. Má fi kí nínú ẹ̀kú kí ló ṣẹlẹ̀? Bàbá ó sì lé à. Bàbá ó ṣe ní sílé. Bàbá ó sì lé kí ló ṣẹlẹ̀? Bàbá ó ní sílé náà. Ẹ wò ó bí. Bámi o. ilé ń pariwo lágbàlá. bẹ́ẹ̀ dodo Bọ́lájí tèmi ló gbé wá kámọ́lé. àjọ ló kùnrin lẹ́yìn rẹ̀. Kọ́ mi. Èmi ló fẹ́ pa. Ohun tó pa mí ń pa. Orí rẹ̀ kú. Inú ọ̀rọ̀ kù. Èmi ló fẹ́ ìṣòro kú ọkọ mọ́lá ìjọ. Ọba ìjọ ọba àbíkú ọba ìjọ. Ẹgbẹ́. Èmi ló wá kọ́ mọ́lá ìjọ. Ayé oúnjẹ àrẹ dànù. Àbúrò ẹni mi tó bá mi láàárọ̀ kùtù. Bó bá ṣe pàṣọ mi, kú fi ọjọ́ òkun rẹ̀ rà. Kí á sí owó tí mo kọ́ gbà láàyè tó wá dúró mi. Mi máa ń tó ní káyìn náà bọ́ta, mo ti sọ fún bẹ́ẹ̀ sí. Àbúrò rẹ̀ ò pé ni. Ṣé mo pé kó pàmbá àrùjọ ni? Ẹ máa bọ́ta, mo ti sọ fún bẹ́ẹ̀ sí lébẹ̀ tí lọ ìpàdé. Ìgbà tó rájọ̀ ló kú lẹ́yìn rẹ̀. Ó wá dúró òun bá wíwó tó wòrò. Jẹ́ kó lè rẹ̀ pé o. Mi mọ̀ pé àjọlùkú ló wà lórí ẹ̀ mo wípé ó fi nǹkan ó ti kọ orí ẹ̀ làwọn mi. Mi lọ pàdé mọ́. Bọ́lájí, ó pààyàn. Ó pààyàn, má jẹ́ gbọ́. Má jẹ́ gbọ́ ni ọ̀rọ̀ pọ̀ ní abúlé wa lẹ́jẹ̀ pé. Bọ́lájí, ìyẹn ló máa fà. Tí ẹ̀ dúró náà ti wáyé oṣù owó. Ẹ gbójú orí ẹ̀ mo ní kó yọ nínú ẹ̀. Àárín ni kò pààyàn. Wọ́n ní kẹ́kẹ́ tó
Niggas, what happen? What happen? Yeah. Yes, close it. You know what's selling now? Yeah. What you do? Niggas, you know go leg, one leg better. You go leg better now. Ah. Oh. Amoo. Yeah. Niggas, kí ló ṣẹlẹ̀? What's in there? Niggas, kí ló fa ògbólé náà? Kí ló mú ògbólé wá? Niggas, kí ló ṣẹlẹ̀? Àbọ̀dọ̀ ní ìṣojú ẹ̀. Niggas, mi lè kọ́. Yeah! Today! Kí mo fẹ́ ṣe? Kí mo... Niggas!
ọjà jẹ́ nìyẹn ó fèmí sílẹ̀ ó ti àbò fi mí sílẹ̀ àṣẹ mi ò pa ẹ̀ ní kí ló mi kiri o fi mí sílẹ̀ kí ló fẹ́ yẹ. Lánàá ni àjọ mú kunu mánumá ní àjọgùn àjọbójà ni mo dẹ̀ jí láàárọ̀ yìí mo jí kílẹ̀ ìjọ kílẹ̀ máa ṣe sí i. Kí ló wá ṣẹlẹ̀ sí? Ṣé? Kò mímọ́. Báwo tó yẹ mo ṣe gbé kílẹ̀ lè ṣe kílẹ̀ máa ṣe sí i. Kí ni mo ta lè ṣe àbí kí ló máa ṣe? Ṣé mi àti ẹlájọ. Kí ló bá wà níbi? Kí ló máa ṣe ń sìn? Lókè kí mo fẹ́ ṣe. The only thing tí mo rò ń sìn pé o lè ṣe bí a kò rìpọ́tà rẹ̀ fáwọn ọlọ́pàá. Ṣé wàá sùn nínú irú ẹ̀jẹ̀ wo ni o ṣe máa sọ kí n rìpọ́tà rẹ̀ fọlọ́pàá tọ́lọ́pàá bá dé sí tó fi wá fọwọ́ rà ní ìjà mi lórí ni. Jọ tọ́lọ́pàá bá fọwọ́ tó o bá rìpọ́tà rẹ̀ báwo ló fẹ́ gbé ẹni jáde tí everything ò ní leak out rìpọ́tì ọ̀sẹ̀ yẹn ló lè pè ẹ́ o. ò ní brain. ẹ̀jẹ̀ ayọ̀ ṣáà gidi náà kí ló mú. Bọ́lájí tọ́lọ́pàá bá dictate fúnra wọn ìyẹn gbogbo ní issue rìpọ́tà ara ẹ̀. ọjọ́ mo ti jẹ̀bi tí mo gbẹ fájọ máa gbẹ sínú sínú. Ok, kí ló fẹ́ kí n sọ́nsìn ká gbé ká lọ sọ́nù àbí. Hello, máa lọ. Bọ́lájí mo ní mo fẹ́ yìí. kí máa lọ.
Once and for all, clarity, clear come and talk through my chest. I'm feeling like that. So why me? Okay, be wise. She already. I'm already now. I'm a genius. But the friend yala yala sit down there. Oh, bonjour, yabo shie. Like the man get so. Madi. Ah, wọ́n ṣàrí díẹ̀ lẹ́yìn ọdún ọba sọ̀rọ̀. Ṣé fi ṣàkàwé ojú pọ̀ lọ́wọ́ àti gbé wò ó? Ayọ̀. You don't need to cry. Nǹkan ni mo fẹ́ kó mọ̀. Jésù fẹ́ràn ẹ. Nítorí èmi àti ẹ ni Kristi ṣe kú lórí igi àgbélébùú. Ó kú ká má bàa kú mọ́. Ó jìyà nítorí tèmi àti ẹ. Bọ́lájí, níwọ̀n ìgbà tó sọ wípé ó gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà ẹ. Ó ti ní orí ọ̀fẹ́ nínú ìyà ìnípẹ̀kun. Máa wí tẹ̀lé mi. Bọ́lájí, máa wí tẹ̀lé mi. Mo jẹ́wọ́ Jésù. Bọ́lájí, máa sọ tẹ̀lé mi. Mo jẹ́wọ́ Jésù.
Gẹ́gẹ́ bí Olúwa. Gẹ́gẹ́ bí Olúwa. Àti olùgbàlà mi. Mo gba Jésù sínú ayé mi lónìí títí tí yìí. Mo gba Jésù sínú ayé mi. Gẹ́gẹ́ bí ní ìsìnkú ti jẹ́wọ́ Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà mi. Mo fẹ́ kó ní lọ́kàn wípé ayọ̀ ń bẹ fún ẹ lọ́run. Bíbélì ti jẹ́ kó yé wa wípé ayọ̀ ń bẹ lọ́run lórí ẹlẹ́ṣẹ̀ kankan olùkọ́ ẹ̀. Bọ́lájí, tí ọlọ́pàá bá tiẹ̀ mú tó bá tiẹ̀ padà wá já sí ikú nígbẹ̀yìn, ó ti lórí ọ̀fẹ́ pẹ́ ní ọ̀gbà tó ti jẹ́wọ́ Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà. Please, you need to report yourself. Bọ́lájí, report yourself. You can see bíbá ìtì hàn. Tó di pé wọ́n máa ṣèwádìí, wọ́n máa wá kárú nǹkan báyìí wọ́n lọ́wọ́. Report yourself, please. Bọ́lájí, be strong for yourself. Report yourself.